gọ́ngọ́ sọ nílùú Ìwó àwọn ọ̀dọ́ yarí mọ́ àwọn òṣìṣẹ́ náà mọ̀nàmọ́ná lọ́wọ́. ní ọjọ́ 12 oṣù kejì ọdún 2026 ni àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ẹgbẹ́ Albadiru nílùú Ìwó fọnmú mọ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ mọ̀nàmọ́ná lọ́wọ́ pé àwọn ò ní gbà o, bẹ́ẹ̀ sì ni ẹnìkan ò ní san kọ́bọ̀ mọ́ látàrí ìdákúrekú tó bá iná. àwọn nepa wa wọ́n máa ń kọ̀ láti fa ní iná láàrin power holding láàrin a month wọ́n lè mọ́ fa iná ju 5 days lọ tábà tó tà yìí. èyí tó tún wá wọ́ọ̀sì jù ni pé tó bá ti di bíi 23, 24 wọ́n fa iná tí ìgbàjọ́ fẹ́ gbowó tí ẹ bá ti wá gbowó tán by ending of that month 30 on the one of the following month wọ́n kọ̀ láti fa iná. àwọn nepa láwọn tẹ̀ ìran jáde ẹ̀yìn àwọn IBDC tẹ̀ ìran jáde ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ja àwọn aráàlú ní olè tí wọ́n bá fún ẹ ní owó láti bá wọn sanwó sínú bill the following month tí bíìlì bá jáde báyìí á rí pọ́wọ́ yẹn wọn ò tí ì rèmí jẹ sínú bíìlì nígbà tí a bá dé ọ́fíìsì yín ní tẹ́ẹ̀mọ́ sọ fún wa ni pé wọ́n èsè sáàfù yín ẹ̀yin tẹ́ẹ̀mọ́ pé wọ́n èsè sáàfù yín kí ló dé tẹ́ ìfẹ́ wọn jáde. àwọn sáàfù yín tí wọ́n bá dé ìgboro bíi community wọ́n já iná yẹn tẹ́bọ́ tó wá já wọn kò wáyà lọ tipátipá ni wọ́n fi wáyà yẹn provide fún ẹni yẹn padà mọ́ tàbí tí wọ́n bá wá provide wáyà yẹn fún nínú kí wọ́n provide wáyà tí ọ̀dà tó ìjẹ́pọ̀ wáyà tuntun ni wọ́n já. tí transformer bá bàjẹ́ tàbí cable tàbí àwọn nǹkan mìíràn bàjẹ́ nínú ìlú àwọn nepa bóyá bí àwọn meter reader wọn ò ní dé community yẹn títí tí àwọn community ò fi provide owó láàrin ara wọn tí wọ́n bá ti wá sí àtúnṣe yẹn tán development báyìí ẹ̀tọ́ àmọ́ mú bíìlì wa tó sì jẹ́ pé property yìí ẹ̀ ń pè ní property ẹ̀yin nepa ẹ̀yin lẹ́lẹ́tọ̀ àti túnṣe láti jọ tí gbogbo àti ìlú MTN lo ètè sábà tún ṣe rí láì bẹ́ẹ̀ náà láti fẹ́ kí nepa ó ṣe rí. Albadiru. This is a press release over the peaceful protest held today, Thursday 12, 2nd of 2026. Great people of Iwo, today we gather here not for politics, we gather not for noise, we gather for justice. We gather because darkness has become our daily companion, while beings keep rising like we are living in paradise. We keep speaking directly to IBEDC. Enough is enough. We are tired of this following. Number one, we are tired of unannounced power cuts. We are tired of transformers damaged without repair. We are tired of cables left abandoned for months. We are tired of estimated bills that punish the innocent. We are tired of that as well. Also, we are tired of illegal disconnection without due process. We are tired of demanding for 30,000 or 50,000 naira before you can reconnect our field, our lights. Electricity is now a luxury. Is light now a favor? I don't think so. But if it is not a favor, I think the IBDC should reply us. Electricity is an essential service. It is not a charity. It is not an oppression. It is not a tool of intimidation. Our traders are suffering. Our students read in darkness. Our businesses collapse. Our elders live in it. And yet, bills keep coming in every daily month. Bills keeps coming in. We say today, no more exploitation. We say today, no more darkness without accountability. We call on the regulatory body. We call on our government, Osun State. We call on our governor, Asiwaju Nuruddin Jackson, the governor of executive governor of Osun State. We call on the consumer protection authorities, the NADI. We call on them. Investigate IBEDC operation in Iwo. Audit their billing system. Stop the harassment of innocent citizens. We demand, this is our demand. We demand immediate repair of damages transformer in Iwo local government. We demand end of estimated bills, meters in every household in Iwo local government. We demand transparency complaint channels. We demand no legal reconnection fees. We demand for public accountability meetings with the community. IBD must understand this. We are not against electricity company. We are not against electricity company. We are against injustice. We are against extortion. We are against system suffering. IBDC must say, to IBDC, we say, give us light. Light, it is very compulsory. Our business are collapsing. Give us light. Give us fairness. Give us accountability. Or be ready to answer to the people. Albadiru, let our voice be peaceful but powerful. Let our protest be lawful but loud. Let our unity shake the wall of negligence.
Together we declare, no light, no silence. No light, No silence. no light, No silence. Power to the people and justice for the consumer. ṣe rí ìtẹ́ wá ṣe ó tó bẹ́ẹ̀ ó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣẹ́gẹ́t ṣùgbọ́n kò sí nǹkan tá a máa sọ náà ju pé ẹ má bínú ṣẹ́gẹ́t ẹ kú àfaradà ṣẹ́mọ̀ ilẹ̀ Nàìjíríà náà àjọ faradà fún gbogbo ara wa ni ṣẹ́gẹ́t ṣùgbọ́n lágbára Ọlọ́run ẹ máa rí yàtọ̀ tó yẹ yín gbogbo ibi táwa náà àjọ ń sun ní ìlú yìí náà ni ṣẹ́gẹ́t àwa náà dẹ̀ rí ṣẹ́gẹ́t ṣùgbọ́n omi pọ̀ jọ ká lọ òun ló fà but very soon ẹ máa rí yàtọ̀ ṣẹ́gbọ́ ẹ máa rí ìyàtọ̀ tó dẹ̀ ṣe pé ẹ̀yẹ gẹ́tù ní Ọlọ́run máa ṣeun Ọlọ́run máa gba gbogbo ògo ṣẹ́gẹ́t ṣùgbọ́n ẹ bá wa ní sùúrù. Nàìjíríà lájọ wà tó tọ́ gẹ́gẹ́ bí mọ́níjà ara ṣe sọ bọ̀ ìyànjẹ ń pọ̀ tí ọsàn bá wà lórí igi tó so lẹ́yìn ọkàn bá bàjẹ́ bẹ́ẹ̀ á lè fi kọ̀ndẹ́mù àwọn tó kù kápẹ́ gbogbo Nàìjíríà ti wà bàjẹ́ ṣé báwọn kọ̀ọ̀kan wà táwa náà travel ta dẹ̀ ń rí à ń gbé ìlú gómìnà àdẹ̀mọ́ bí náà ṣe ń rí níbẹ̀. Ilé egbò tábà lọ bẹ̀ ó súnmọ́ wọn bíbà 247 wọn lóná tábàdọ́gbàgbà wọn lóná ẹ mọ̀ sọ fún wa pé direct line ní tiwọn àwa táwa jẹ́ ìlú tá a hẹ́ẹ̀dì gbogbo wọn kí ni problem tí àwa ní pẹ̀lú yín kò dẹ̀ sí náà ní mọ́níjà tó gbé wá sí bíbà ní tí wọ́n máa ń sáré tájẹ́ẹ̀tì náà máa ń sáré kí àpò iléeṣẹ́ wọn ó lè rú gọ́gọ́ síbẹ̀síbẹ̀ náà ìyà yẹn ń jẹ wá tẹ́ bá ta ọjà fún wa dandan ni ká sanwó. so ni manager Ìwó abẹ́ Ọ̀fíìsù service center níbí báyìí so mo ti gbọ́ àwọn complaints ní number one ni pé màá brief lórí nǹkan kan but the second one màá wò pé we just organize meeting ṣẹ́gẹ̀tì ni I will collect maybe some numbers before ọ̀pẹ tó lọ ẹ̀tíngẹ̀tì so we organize meeting it won't be as bá ṣe wà nínú òun àwọn báwa náà àwọn èèyàn ló fi wá sí ibà so everything tó ṣẹlẹ̀ we just have to give we just have to give report but màá hàn sọ díẹ̀ lórí bí iná ṣe rí for now and it's everywhere ní nǹkan tó ṣẹlẹ̀ ló ti ń ṣẹlẹ̀ lórí iná yìí kí ló dé ṣẹlẹ̀ lórí iná ni pé energy tí wọ́n fún wa ó kéré sí lòdù wa when you go to Òṣogbo even in Ogun it's happen nǹkan tí wọ́n generate ń sìn ó kéré that tọ́ bá wá fún wa ní ibi ìbàyẹn sìn ní lòdù wa ní under Fisu lásán ó ti ń lọ bí i 4.5 megawatts and when they now give us 3 megawatts there's no way ta lè fi lòdù wọn ló fi jẹ́ pé tẹ bá rí ẹ̀rí pé nǹkan kan lòun jẹ́ pé iná ìṣe máa wà ní alẹ́ mojú you understand that a lot of people are using it for business àwọn náà dey ṣe lórí have sent several mails concerning that you can see like irú àná àṣìbí dey like tí energy ṣe improve lánàá and I feel thank God I don't know that something like this will happen so that yesterday I made call I send mail and to the glory of God that yesterday they give us lánàá at least àṣìlò at length we have been 8 hours ní ọ̀sán àná of which our no relent lórí ẹ̀ we are still communicating with them but with thank God pé mo ti gba this thing so I send mail concerning that and I will collect some numbers so I fix it date ṣe ti understand bẹ́ẹ̀ so I will call you I fix date èmi náà máa fún yín number ni so I fix date will come láti wá ṣe meeting we are all together we are all Nigerians a lè bá yín jà ẹ̀ẹ́dẹ̀ lè bá wa jà we just do anything bá ṣẹlẹ̀ ni pé ká máa ṣe kí ni ká máa update yín that's why I lọ sí several communities láti lọ ṣàlàyé situation of the supply but ẹ mọ̀ Ìwó ó ti fẹ̀ dá wọn so àti dé ọ̀pọ̀lọpọ̀ ibi every day every week la lọ ń ṣe community engagement but láti lè má delay wa I will relate all these requests to management and will feed you back.